Aláròyé máa wí o. Èèyàn mẹ́rìnlá kú, ọ̀pọ̀ farapa nínú ìjàmbá mọ́tò tó wáyé ní Jigawa. Àwọn èèyàn mẹ́rìnlá kan tí wọ́n ní ìjàmbá mọ́tò lágbègbè Kayambaba níjọba ìbílẹ̀ Rijim nípínlẹ̀ Jigawa ni wọ́n ti jẹ́ pé Ọlọ́run báyìí nígbà táwọn mẹ́rin kan tí wọ́n farapa yánnayànna níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn ìjọba Kayambaba tó wà lágbègbè náà. Ní nǹkan bíi aago 11 kọjá 20 ìṣẹ́jú ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù keje ọdún 2024 yìí ni ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún wáyé láàrin mọ́tò akérò Toyota Hiace àti tírélà dáàfù kan. Aláròyé gbọ́ pé eré àsápajúdé tí dẹ́rẹ́bà mọ́tò akérò Toyota náà ń sá ló mú kọlu tírélà náà táwọn èrò 14 sì kú lójú ẹsẹ̀ nínú ìjàmbá ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa SP Lawal Sisu Adamu tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù keje ọdún yìí sọ pé ìbànújẹ́ ńlá gbáà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún jẹ́ fáwọn èèyàn ìpínlẹ̀ náà. Ó ní ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún wáyé láàrin mọ́tò akérò Toyota Hiace àti mọ́tò tírélà kan tí nọ́mbà ìdánimọ̀ rẹ̀ jẹ́ GMB 242 KD. Mọ́tò tírélà náà ń bọ̀ láti ọjà ìṣẹ̀ǹbáyé kan tí wọ́n ń pè ní Kayan ní mọ́tò akérò ọ̀hún lọ kọlù lójijì táwọn èrò rẹpẹtẹ sì kú. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ báyìí pé ní nǹkan bíi aago 11 kọjá 20 ìṣẹ́jú ni dẹ́rẹ́bà mọ́tò akérò kan tí nọ́mbà rẹ̀ jẹ́ GAS 381 SA ń sáré burúkú bọ̀ lọ́jọ́ náà. Àwọn agbófinró tí wọ́n ń yẹ ìwé ìrìnnà ọkọ̀ wò ni wọ́n ń gbìyànjú láti dá dúró ṣùgbọ́n kò fẹ́ dúró. Bó ṣe ń gbìyànjú láti sá mọ́ wọn lọ́wọ́ ló kọlu tírélà dáàfù kan tí yẹn ń lọ jẹ́jẹ́ rẹ̀. Èèyàn 14 ló kú sínú ìjàmbá ọ̀hún lójú ẹsẹ̀ nígbà táwọn bíi 4 nínú àwọn èrò farapa yánnayànna tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn Kayambaba tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ náà tó wà lágbègbè ọ̀hún. Alukoro ní lójú ẹsẹ̀ tí DPO tẹ̀sán ọlọ́pàá agbègbè náà ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ti rán àwọn ọlọ́pàá lọ síbẹ̀. Àwọn agbófinró ni wọ́n kó gbogbo òkú àwọn tó kú nínú ìjàmbá ọ̀hún lọ sí mọ́ṣúárì kan tó wà lágbègbè ọ̀hún. Nígbà táwọn tó farapa wà nílé ìwòsàn ìjọba tí wọ́n ń gbàtọ́jú lọ́wọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.